Mo sọ̀rọ̀ kan nínú ètò mi kan, mo ní a ní láti sọ̀rọ̀ ká jọ gbé ọ̀rọ̀ orílẹ̀-èdè Nàìjíríà wò pé ìbéèrè kan ṣoṣo ni pé ṣé Nàìjíríà lè dára? One, ṣé a dá Nàìjíríà láti dára? Tó bá jẹ́ pé a dá Nàìjíríà láti dára, kí ló ń dá Nàìjíríà dúró láti dára? Níbo ni àìdára ti wá? Kí ló mú Nàìjíríà kúrò nínú Giant of Africa tá a yàtọ̀ sí Mosquito of Africa? Ẹ má bínú, ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ni mí. Mi ò ní gbàdúrà ìfàsẹ́yìn fún orílẹ̀-èdè Nàìjíríà. Níbo làìdára ti wá? Ẹ jẹ́ á fi sábẹ́ comment section. Ṣé a ṣi ìlú yà ni? Rárá. Gbogbo nǹkan tó bá dára tínú ilé bá dára ó wà lọ́wọ́ olórí ilé. Ọwọ́ olórí ilé, ọwọ́ olórí ẹbí tìlú bá dáa ó wà lọ́wọ́ ọba àti ìjọba. Kí ló ṣẹlẹ̀ gan torílẹ̀-èdè Nàìjíríà fi dà bó ṣe dà yìí? Ọ̀pọ̀lọpọ̀ ó máa béèrè wípé báwo ló ṣe dà? Ìyà ń jaráàlú, àwọn kan sì ń jójó ẹlẹ́sìn rìn kiri. Bẹ́ẹ̀ ni wọ́n ń polongo ohun tí wọ́n fẹ́ dà. A ní ohun aburú kankan lọ́kàn sí olóṣèlú kankan. Kò sófin tó sọ wípé kẹ́ ẹ má ṣe nǹkan tó tọ́ lásìkò tó tọ́. Ṣùgbọ́n ìjẹ́ bẹ́ ẹ bá ń ṣe, ó yẹ kọ́mọ orílẹ̀-èdè yín kán máa wà nínú ìpayín keke. Ṣé Nàìjíríà lè dára ṣá? Ṣé kò ní bàjẹ́ jù báyìí lọ? Àwọn wo ló ń bà á jẹ́? Ẹ jẹ́ á fi sábẹ́ comment section. Ṣá lè succeed pẹ̀lú one Nigeria? Ṣá lè continue pẹ̀lú one Nigeria? Ẹ jẹ́ á fi sábẹ́ comment section. Ó dára ká wà ní one Nigeria. Ẹ jẹ́ á fi sábẹ́ comment section. Ṣùgbọ́n o, ní gbogbo àgbáyé, ṣé ẹ lọ wádìí orílẹ̀-èdè tí wọ́n máa ń pè ní orílẹ̀-èdè kan gbọ́dọ̀ jẹ́ ẹ̀yà kan, èdè kan, idea kan, agenda kan tó oníkálukú sì lè ṣe ẹ̀sìn tó bá wù. Ìdí tó mo fi ń béèrè nìyẹn pé ṣé orílẹ̀-èdè Nàìjíríà sì lè jẹ́ ọ̀kan títí ayé lẹ́yìn amalgamation tó ti expire 2014. Lórílẹ̀-èdè Nàìjíríà, tí àwọn tí kìí ṣe ẹ̀yà kan náà, èdè kan náà bá jọ wà nínú ìjọba, nǹkan tí wọ́n ṣe fún ẹ̀yà kan tó nílò, ẹ̀yà kejì náà ní dandan òun fẹ́, kò sì nílò ẹ̀. Ṣùgbọ́n ó ti rò ó wípé cheating ni. Ṣé ẹ rí pé èrò wa ò lè dọ́gba? Like Èkó tó jẹ́ pé ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà ni. Tí wọ́n bá ṣe nǹkan tó lè jẹ́ kó orílẹ̀-èdè yìí kó máa bú gọ́gọ́ sí àwọn ará bí, àwọn northerners, wọ́n yarí, wọ́n á ní wọ́n fẹ́ sọ Nàìjíríà di tèkó, gbogbo wa la lèkó, wọ́n á bẹ̀rẹ̀ oríṣiríṣi. Ṣé Nàìjíríà lè tẹ̀síwájú? Look at the port. Àwọn nǹkan tó yẹ kó wà ní port tó ń serve gbogbo Nàìjíríà, ìyẹn port Èkó, tí wọ́n bá ní wọ́n fẹ́ ṣe àwọn nǹkan míì síbẹ̀ lọ́la, àwọn aṣòfin tiwọn náà àbí àwọn aráàlú wọn náà ní north lọ́hùn, wọ́n á gbógun dìde wípé kán wá ṣe sọ́dọ̀ tiwọn náà. Àmọ́ tí wọ́n bá wá ṣe sọ́dọ̀ wọn, tí wọ́n fẹ́ ṣerú ẹ̀ sí àwọn ìlú míì, wọ́n ó yarí, wọ́n á ní wọ́n náwó Nàìjíríà nàkúnà. Ẹ wo àwọn ìgbésẹ̀ Ààrẹ Bọ́lá Ahmed Tinubu, àwọn nǹkan míì tí wọ́n fẹ́ máa dálẹ̀ níbí tó ti wà ní north ó dogun. Àwọn nǹkan tó wà north tí wọ́n fẹ́ mú ń bẹ̀ ó di wàhálà. Báwo wá lè ṣe rò wípé ọ̀kan ṣoṣo ni wá, a dẹ̀ lè jẹ́ ọ̀kan ṣoṣo? Ẹ wo ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà tó bàjẹ́ ní south ńbí tí wọn ò rí tún ṣe. Ẹ wá lọ wo àwọn ọ̀nà tó wà ní north tó jẹ́ pé ẹran ló ń sunbẹ̀, kò wúlò, owó iyebíye ni. Ẹ wò èyí tí olóògbé Muhammadu Buhari kọ́ tí kò wúlò àbí tí ó ṣe ọ̀nà tó ṣe. Ẹ lọ sí north, kò fẹ́ẹ̀ síbi tẹ́ ẹ dé tọ́nà wọn ò dáa. But wọ́n máa yarí, wọ́n á roko sọ́dọ̀ ara wọn. Báwo la ṣe fẹ́ progress nínú ọrọ̀ ajé nígbà tó jẹ́ pé ibi tó yẹ ká ṣe sí kì í ṣe pé ìjọba ò mọ̀, ṣùgbọ́n mọ̀ pé bẹ́ẹ̀ bá ṣe yẹn àwọn kan náà ò tún sọ pé àwọn fẹ́. Bẹ́ẹ̀ nǹkan míì ni wọ́n fẹ́ o, nǹkan míì ló máa wúlò fún wọn o. Báwo la ṣe wá ń jẹ́wọ́ Nàìjíríà?
ṣé wọ́n Nàìjíríà nínú orúkọ, nínú ìlú, bí wọ́n ṣe so wá pọ̀. A kàn ń bú àwọn tó so wá pọ̀ ni o. Àwọn tó so wá pọ̀ náà tí wọn ò sọ̀rọ̀ ńsìn, bá a bá bú wọn díẹ̀, àwa ara wa fúnra ara wa, ìwà tó wà nínú wa là ń hù. Bẹ́ẹ̀ ni, ṣáwọn ni wọ́n bá wa yan àwọn olórí wa? Ṣáwọn ni wọ́n ń sọ wípé ìwà báyìí ni kẹ́ ẹ hù? Àwọn tó ń ṣèjọba wa látìgbà tá a ti gbòmìnira, ṣáwọn ni wọ́n ń fà wọ́n lé wa lọ́wọ́? Báwo lórílẹ̀-èdè Nàìjíríà ṣe lè succeed nígbà tá a mọ the right thing? Àwọn nǹkan kan máa ń ṣẹlẹ̀ lórílẹ̀-èdè Nàìjíríà, tó bá ṣẹlẹ̀ ńlùú mi wàhálà ó ti dé. Ṣùgbọ́n ọmọ Nàìjíríà rugged. Ẹ wo báwọn terrorist ṣe ń pa àwọn ènìyàn. Ẹ wo bí wọ́n ṣe ń fi ẹ̀jẹ̀ wẹ̀, bí ẹ̀jẹ̀ ṣe ń sàn lórílẹ̀-èdè Nàìjíríà. Tágbára ẹnikẹ́ni ò sì ká wọn. Ojoojúmọ́ wọ́n tún ń jáde, wọ́n tún ń sọ̀rọ̀. Gbogbo àwọn tó sọ̀rọ̀ yìí kò sẹ́ni tọ́wọ́ tẹ̀ nínú wọn, nínú àwọn jagunjagun freedom fighter àwọn north tí wọ́n ti ń bára wọn fà, tí wọ́n ti ń para wọn báyìí, láwọn tó kó wọn sábẹ́, èsúrú wọn ti pàdídà, ó ti ń lájà. Kìrìsìtẹ́nì nìkan là ń sọ tẹ́lẹ̀. Ó ti di ti Mùsùlùmí, tó bá kí n ṣe ti, tó bá jẹ́ ti Fúlàní. Àmì Muslim ò sí ń bẹ̀. Now, ṣé lọ́jọ́ kan ló bẹ̀rẹ̀? Báwo ni Nàìjíríà ṣe fẹ́ ga? Bá a ṣe ń sọ yìí, gbogbo àwọn olórí wọn jẹ́ ṣe ń pa wọ́n tó yìí, wọn against wọn. Ẹ lè rí kan kó lọ orí ẹ̀rọ ayélujára kó lọ sọ̀rọ̀ nípa wọn láìda. Wọ́n á yà support wọn bí wọ́n tiẹ̀ pa wọ́n lọ́la. Then adìlá wà nínú orílẹ̀-èdè kan náà, wọ́n dẹ̀ ń pa àwọn kan. Àwọn tó jó lórí wọn ò dẹ̀ lè sọ̀rọ̀ pé kí lẹ̀ ń pa wọ́n fún. Nigeria cannot work like this. Àyàfi tí ìdájọ́ òdodo bá ń wà. Gbogbo àwọn Ministry of Justice wa, àwọn kan ń ṣiṣẹ́, àwọn adájọ́ wa. Ṣebí olóṣèlú kan ni wọ́n rán lẹ́wọ̀n 20, olóṣèlú tiẹ̀ kọ́ mínísítà tí wọ́n ní ọ̀rọ̀ iná ìgbà kan láyé Buhari ti lé o, kó tó di pé Buhari forí oyè lẹ̀ o. Wọn àti ìrìdì sìn, ṣùgbọ́n ilé ẹjọ́ ti dẹ́jọ́ 75 years fún lórí ọ̀rọ̀ 30 point something billion lórílẹ̀-èdè Nàìjíríà. Látìgbà tí wọ́n ti lé, tí wọ́n ti gbọ́ àṣírí yẹn, tí ìdájọ́ òdodo bá wà nígbà yẹn, kó tó di pé adájọ́ sì mú ìdájọ́ òdodo wá, tí wọn ò sì rí ẹni yẹn tó ti sá lọ, ta ló inform ẹ̀ pé ẹjọ́ báyìí ni wọ́n dá o? Ṣé wọ́n lè rí? Tí ò bá sí ìdájọ́ òdodo lásìkò tó yẹ, lásìkò òdodo, orílẹ̀-èdè Nàìjíríà ò lè jẹ́ ọ̀ka àdẹ̀lẹ̀ gòkè. Ẹ má gbàgbé o, ibi tí ẹ̀yà bá ti ń pé méjì mẹ́ta, tí èdè wọn ò ti papọ̀, yóò le láti wà lábẹ́ òrùlé kan náà. Kíkówó jẹ tí ò ní sẹ̀rí àbí ìwà ìdájọ́ kan fún wọn, a dẹ̀ ń fetí gbọ́. Agbẹ́yìí tó lọ fowó ìjọba sanwó iléèwé ẹbí ẹ̀ àtọmọ, agbẹ́yìí tó fowó iyebíye gé koríko, wọ́n ń lé wọn náà ni. Tí mi bá dẹ̀ padà di ẹgbẹ́ olóṣèlú tó ń ṣèjọba lọ́wọ́, ọparí náà nìyẹn, kò sẹ́ńtẹ́ ṣe. Àwọn wo ló ń tọpinpin àwọn agbófinró lórílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n mú èèyàn? Ó yẹ kí agbófinró tó wà lẹ́yìn agbófinró pé ṣé ní tí wọ́n mẹ́ni yìí fún ṣóòótọ́ ni? Yóò jẹ́ kí àwọn agbófinró kọ̀ọ̀kan àwọn kan dánú rẹ̀ sí. Á jẹ́ kó tiẹ̀ wá dínkù ìkà tí ọ̀pọ̀lọpọ̀ wọn ń ṣe fún aráàlú. Á jẹ́ kán mọṣẹ́ wọn níṣẹ́. Ìlú tí agbófinró ò bá ti dúró déédéé, tí ẹlẹ́bi ti ń lọ, táláre ń jìyà nínú sẹ́ẹ̀lì, tí wọ́n ti ń pèpè fi ẹni yẹn sílẹ̀, tí òfin ìjọba ò ti ṣiṣẹ́ mọ́, allegedly, táràlú náà dẹ̀ ń pariwo. Irú ìlú yẹn ní under umbrella kan ṣoṣo, tí àwọn ẹ̀yà kan ń lo agbára lórí ẹ̀yà míì, táwọn ọ̀gá kan ń lo agbára lórí ara wọn. Báwo lẹ ṣe fẹ́ succeed? A dẹ̀ ní wọ́n Nàìjíríà ni wá. Ọmọ olówó ń jẹnú ẹran, ọmọ tálíkà ń jẹgun ẹran. Bá àbá tiẹ̀ lè jẹ́ bákan náà, dandan kọ́ ẹ tiẹ̀ wá mú kúrò léegun fọmọ mẹ̀kúnnù. Wọ́n Nàìjíríà sì ni wá, kò sì dọ́gba fún wa. Ká má fàwọn èèyàn sórí ipò tí wọn ò mọ̀ nípa ẹ̀. Ó ti run orílẹ̀-èdè Nàìjíríà. Ká fi kápẹ́ńtà sílé epo. Ṣé wá ní
a dá wa láti ṣe rere bẹ́ẹ̀ yẹn, a dá èmi láti ṣe rere, a dá orílẹ̀-èdè Nàìjíríà láti ṣe rere, ṣùgbọ́n níbo lórílẹ̀-èdè Nàìjíríà ti rere yẹn lọ? Ẹ wo ọ̀pọ̀lọpọ̀ àwọn ìlú yòókù, ẹ wo àrà tí wọ́n ń dá. Àwọn tá a jẹ́ giant of Africa ṣáájú wọn, níbo ni wọ́n wà lénìí? Níbo lórílẹ̀-èdè Nàìjíríà wà? Kànràn ká lọ sókè ká mọ progress nínú nǹkan re, à ń gborúkọ nínú ìlú tó jẹ́ pé ìlú mùjẹ̀mùjẹ̀ ni. Instead of growing and progressing in good things, we are reigning in blood sucking. Àwọn terrorists ni wọ́n bayé àwọn èèyàn jẹ́, nígbà tí àwọn orílẹ̀-èdè yòókù, tẹ bá rí bíríìjì ìlú míì, ẹ̀wọ̀n táwọn China yìí ṣe, wàá kọ́ bíríìjì sábẹ́ omi, á wàá gbé bọ́ọ̀sì wèrè kan síta, á ní wọ́n ti gbé bọ́ọ̀sì kan dé, iná ló ń lò, wọ́n ti bá wa kọ́kadà dé, iná ló ń lò, ẹ̀wòyà tí ń jẹ wá, wọn ó tún máa sọ, wọn á ní wọ́n ń lọ wẹ̀, wọ́n ń lọ sí. Wọ́n á jàjà sọ̀nà kékeré fún wa, nígbà bá ṣe ọ̀kan nínú mẹ́wàá tó ti yẹ kí wọ́n ṣe, á tún máa sọ, á lọ sí. Are we made to progress? Ṣá lè succeed? Sórílẹ̀-èdè Nàìjíríà ṣé kò ti padà sí mosquito of Africa? Àwọn wo ló kó wa sí? Bẹ́ẹ̀ bá béèrè fún division, ẹ̀ṣẹ̀ ni o, lọ́wọ́ ìjọba o, ẹ ti ṣèjọba o, despite the amalgamation tó ti expire, wọn á lè fẹ́ dìtẹ̀ gbàjọba ni. Ìdí táwọn fi sọ̀rọ̀ lọ́ọ̀bẹ̀ nu èmi bí ẹnìkan, ṣùgbọ́n ẹ̀yin lẹ lè fi sábẹ́ comment section ìtẹ́ bá rò pọ̀ yẹ orílẹ̀-èdè Nàìjíríà. Gbogbo infrastructural development kò sí, ẹ sì nígbàgbọ́ lórí one Nàìjíríà. Ká gbà pé we are one Nàìjíríà. Kí ni nǹkan tá à ń ṣe? Kí ni nǹkan rere tó àwọn ọmọ mẹ̀kúnnù tí wọ́n rí yàtọ̀ fún pé wọ́n ń pa wọ́n? Kí ni nǹkan rere tí wọ́n rí lára orílẹ̀-èdè Nàìjíríà? Ẹ dúró ná, ibi tí àṣà oníkálukú ò bá ti dọ́gba, ìlú tí ò ti dọ́gba, ẹ lè ṣe pọ̀. Ìwọ ń lò lẹ̀kẹ̀, èmi ló ṣàní lẹ̀kẹ̀, ìwọ takò kankan nú ẹ̀, ẹ wá ń sọ wípé ẹyọ kan ni wá, èdè àìyedè máa ṣẹlẹ̀. Ó wà ní òfin pé ẹ lè fọ́ọ̀sì èèyàn ṣe ìgbéyàwó, ẹ lè fọ́ọ̀sì èèyàn bá lò pọ̀, ẹ̀ṣẹ̀ ni nínú ìwé òfin. Èwo wá ní àti fọ́ọ̀sì èèyàn papọ̀ kan jọ máa gbé lábẹ́ òrùlé kan náà, ṣé ẹ fẹ́ kan para wọn ni? Ajá àtẹkùn nínú ilé. Wọ́n sì ní kò possible ká múrú ẹkùn ká ilájá lọ́wọ́. Orílẹ̀-èdè Nàìjíríà ò ní ìkóra ẹni níjàánu. Àwọn olóṣèlú wa ò lójútì, wọn ní ìfọkànsìn àti àánú ará ìlú lọ́kàn lójú. Mo mọ̀ pé àwọn olórí wa wọ́n travel a lot, wọ́n dẹ̀ kàwé, wọ́n mọ̀wé, ṣùgbọ́n kí ló ń ṣẹlẹ̀? Báwo ni wọ́n ṣe ń hùwà? Ṣé bí tẹni tó kàwé ni? Torílẹ̀-èdè Nàìjíríà bá fẹ́ ga, ọwọ́ àwọn tó ń ṣíwájú wa ló wà, torí wọ́n ní tó ń ṣẹlẹ̀ láwọn ìlú míì. Báwo la ṣe fẹ́ pé orílẹ̀-èdè Nàìjíríà ní best and giant of Africa, nígbà táwọn terrorists ń succeed, tí wọ́n ń dágbére páwọn ń bọ̀, tí wọ́n dẹ̀ ń lọ, táwọn ológun wa ò dẹ̀ kápá wọn, èyí tí ń kápá wọn lẹ́nu ọjọ́ mẹ́ta kò tí ì di nǹkan kan. Nǹkan jẹ́ ogun torílẹ̀-èdè Nàìjíríà ní lẹ́gbẹ̀ẹ́ àwọn ìlú míì ó kéré jọjọ, láwọn ìlú tí ò tó wa, tó yẹ pé ọrọ̀ ajé wọn ò tó wa, wọn ò lépo, wọn ò ní nǹkan kan. A ṣe kínítì refineries, individual ń ṣe, à ń import epo, a sì wá ń pera wa ní giant of Africa. Kò jẹ́jẹ́ bẹ́ẹ̀ o, a gbọ́dọ̀ pera wa bẹ́ẹ̀, a lójútì nìyẹn. Iná kò sí lórílẹ̀-èdè Nàìjíríà, problem ó wá lè wà láwọn ibì kan kẹ́ ẹ sọ pé àwọn China àdúgbò kan fine bíi Lekki, bíi VI, bíi Abuja, bíi gbogbo ẹ̀ ṣókàrí ni. Ọ̀rọ̀ àwọn China gan ò mọ jẹ́ ìdójútì sí yín ni. Ẹ sọ̀rọ̀, bàbá dẹ̀ sọ̀rọ̀, ẹ̀yìn amóríwá ká fọrùn ńlẹ̀. Àwọn orílẹ̀-èdè yòókù ń ga. Ọ̀pọ̀ àwọn olóṣèlú ti wa bílíọ̀n ni owó tó yẹ kán fi ran ìlú lọ́wọ́, kán fi ṣaráàlú lóore. Ẹ wàá wí tán, ẹ lè fẹ́ lọ ṣèlú. Ẹ fẹ́ lọ ṣèlú àbẹ́ fẹ́ lọ jẹ̀lú? Ẹ fẹ́ lọ jẹ̀lú àbẹ́ fẹ́ lọ jẹ̀lú run? Kò wá sẹ́ni tó dí yín lọ́wọ́ o.
ṣùgbọ́n ẹ kásẹ̀ insecurity ńlẹ̀. Ẹ jẹ́ káwọn àgbẹ̀ ó lè roko. Wọ́n ń pa àwọn èèyàn, ebi tó ń pa wọ́n dọ́run. Bitter truth lètò tiwa o. Ṣeun Agboola lorúkọ tèmi. Ìkànnì Jùgbà Master lẹ tí ń wò wá. Ọmọ Yorùbá, ṣé nǹkan kan náà ni wá? Èdè wa ò dọ́gba, àṣà wa ò dọ́gba, ẹ̀sìn wa, ọ̀nà tó ń kálukú ń gbà sí ọ̀tọ̀ọ̀tọ̀. Báwo la ṣe jẹ́ nǹkan kan náà? Kí ló yẹ ká ṣe? Kí ló yẹ kí ìjọba ṣe? Kí lẹ rò pé ó kù báyìí? Ọlọ́run á yọ wá ń bẹ̀ o. Ẹ̀yin ìjọba yìí, a tún gbàdúrà fún yín, torí ìwé mímọ́ ní ká bọ̀wọ̀ fáwọn aláṣẹ. A bọ̀wọ̀ fún yín lórí ìkànnì wa ní òjá máa fi gbogbo ẹnu sọ̀rọ̀. A kàn ń yan díẹ̀díẹ̀ ni. Bẹ́ẹ̀ bá wá rò pé yìí tá à ń sọ yìí náà tún pọ̀, ẹ má bínú. Bá a wí àkú, bá a wí ọ̀run là ń lọ. Àwọn èèyàn ń sọ pé bíjọba ò bá mọ ibi tí wọ́n wà, especially Gumi, àwọn terrorist Nàìjíríà, wọ́n Nàìjíríà nìyẹn o. Wọ́n ní ká jáde kan sọ̀rọ̀, àgbọ̀ nǹkan kan. Àwọn ò sì nígbàgbọ́ pé ẹ mọ̀ ń pa ẹ̀. Ṣùgbọ́n kí ló dé tágbára yín ò ká wọn? Ṣeun Agboola lorúkọ tèmi.